Leave me! Don't touch me! Don't touch me! You talk too much! And you got me into this mess! What about you? What are you? Baby. Meet Lami, she's our neighbor. She said she wants to meet us. Hi, let me reintroduce myself. My name is Lami. Odetola, right? Yes. We would really like to appreciate the fact that you admire us. But then in the area of friendship, also, because go see your relative Tomo, how when you bury local, you get as it is. Shall we our message? See, I admire you. Any feelings for Komi? No. Well, they're bad. 2 times. Only if you are ready to do me a favor. So, okay. Wait, what? Mike, can we have a You must be a joker. Shanty motive Mark register. Bismillahirrahmanirrahim. Àpàdúpẹ́ bẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Mo dọ́dọ̀ mo ti rò wọ́n rẹ́jẹ̀ lábẹ́ ìjẹ́ lábọ́mi lọ. Ibo kíbo tí mo wà máa yàn lógo. Migaija ìsọ̀lọ́ra Ibrahim Taulaki Waranta Faridun Ledi Alifatullah. Ekun ngani ko mo ekun ani mo ko ekun buru dayo. You cannot redeem at all. Rihannat, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Allah foríjì ẹ̀ṣẹ̀ lọ́lọ́wọ́ bá wọn. Ìmì wá láyé Rihannat. Ok. Láìláìláńlá lẹ́ẹ̀mélòó? 12. Ẹ wá sọ pé aláwọ̀ sọ́jà aláṣẹ ìbílẹ̀ mọ́mọ́dé wá sẹ́lẹ̀ ìyẹn wá òdì. Ok. Aláwọ̀ sọ́jà aláṣẹ ìbílẹ̀ mọ́mọ́dé wá sẹ́lẹ̀. Allahumma sọ́dí Allahumma sọ́dí Allah. Sayyidina. Now get the fuck away before I shoot you. Láìláìláńlá. Get away. Now up! It's okay! Get yourself! Move back!
Oh my God. Ejere. Ọ̀rẹ́. Ìwọ ni o. Ìwọ náà. Ìwọ náà. Yeah. Kí ló ṣe báyìí? Ta ló wà ní kílẹ̀ sọ́rọ̀ ilé ìwò? Yeah. Àwọn máa ń pè bá ládùúgbò yìí. Ṣé máa ṣe mí báyìí? Ó máa ṣe mí. Ó ṣe mí. Bóyá dẹ́ka assist me. Dẹ́ka assist me. Uncle. Uncle. Please. Yeah. Ọ̀rọ̀ ilé ìwò bá. Ìwọ náà. Sorry. Kí ló wá ṣe yín? Ẹ pẹ̀lẹ́. Ìfọ́n kí sálọ. Ẹ pẹ̀lẹ́. Ṣé mọ́tò accident ni? Wọ́n lọ ṣe mọ́tò. Ẹ pẹ̀lẹ́. Mo dáadáa ló ń bọ̀. Mo ti dùn. Mo ti dùn. Dandan jàre. Mo ṣí ọ. Wọ́n lọ. Sorry sir. Sorry sir. Ẹ pẹ̀lẹ́. Ó yẹ kẹ́ máa sunkún mọ́, ọpọlọ yẹ kẹ́ máa dà. Tí kò wá ṣe pé àwọn bọ́ láti site lọ́jọ́ yẹn ta help yín o, inú ìpòwò lẹ̀ bá wà báyìí. Ẹ yé sunkún mọ́ o. Bẹ́ẹ̀ ni òkú. Ṣé ẹ rí tẹ́ bá tiẹ̀ ń sunkún nígbà tó yẹ pé ẹ̀mí nǹkan tó dùn ṣe fún yín ni? Yes, mo sọ fún mi pé ó jẹ́ pé àrùn sásìkò ká help yín kọ́. Ṣé nǹkan tó ń sọ ni a máa sọ ni? Ẹ̀yin fún yín gbọ́dọ̀ ẹ ti weak. Ìfẹ́ mọ̀ àwọn tẹjọ́ ń já o, àbọ̀ àwọn tẹjọ́ ń fa ẹ̀mí iyù. Kò yẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe rárá. Ó yẹ kẹ́ máa dúpẹ́ fọ́lọ́run ni. Ṣé ti gbọ́ ẹ pẹ̀lẹ́? Báwo wá lẹ ṣe wá ń fìrì sí i? Ẹkún tẹ̀ ń sun egun bẹ́ẹ̀ ṣe ń sunkún lójú kan ó affect ojú kejì. Ẹ ní ìdẹ o. Dókítà ní kí fún yín ní prescription pé kẹ́ lọ gẹ́ẹ̀tì gbọ́n ògùn tó wà bẹ̀ fún pé torí ó máa lò ní alẹ́. Ẹ ṣé. Ẹ bá a sọ fún ọ̀pọ̀ máa rán sí. Thank you very much. Ṣadé ọmọ ọkọ̀ tó máa ṣe. Ìwọ dúró tí wọn kì í sáré lọ gẹ́ẹ̀tì àwọn ògùn yìí. Wọn ò ní pẹ́ dé ṣùgbọ́n. Ọkùn mò ń bọ̀ sí i. Ẹ̀bẹ̀ fún àwọn apẹ́ o. Mi ò ní pẹ́. Ọ̀nà tó bá rí fruit ṣàwọ̀dù rà bọ̀. Iná sùn ìyẹn wọn. Bismillahirrahmanirrahim. Abut Sadiq. Rihannat. Rihannat ni. Rihannat. One piece. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná òun ló fẹ́ ti láìpẹ́ ní kú. Abasidi! Abasidi! Méje báyìí. Sọ́wọ́n Alájà Rihannat! Now! Abasidi ni! Bá ṣe ń bọ́ mọ́tò tó kọ́ cross wa mọ́lẹ̀ ni! Mo ṣe lé mi ni wọ́n kọ́ gbá Abasidi sínú mọ́tò ni! Mo ti gbá Abasidi lọ! Wàláì alájà mi dá ọmọ wàláì mi mọ́wọ́ mi dá ọmọ ti gbá Abasidi lọ! Máa pẹ́! Zainab! Èmi ni. Rihannat, kí ló ṣẹlẹ̀? Rahim ló pè mí. Rahim ọmọ ṣífẹ́ máa mi ibi tá ti máa ń kírun. Kí ló dédé pè mí ń sìn pé òun àti Sodiq ń lọ. Mọ́tò kọ́kọ́ cross wọn mọ́lẹ̀ ni. Àwọn gáàsì kan dédé jáde ní mọ́tò yẹn. Wọ́n kàn yọ̀bọ̀ sí Sodiq ni. Wọ́n fi ìbọn gbé Sodiq wọlé ni. Wọ́n yọ̀bọ̀ sóhun náà ni pé kó wọ́n máa sá lọ. Wọ́n ṣá máa sá lọ. Wọ́n ṣe gbé Sodiq lọ nìyẹn. Àwọn wo ló sọ pé
wọ́n gbé wọn lọ. Kò sọ fún mi lọ́wọ́ mọ̀ wọ́n. Ẹ̀yin kọ́ ló sọ fún wọn. Ìwọ calm down as it is. I need to act very fast. Kó tó yọ dípò máa ṣe ni ẹlẹ́ni léṣe. Kí la máa ṣe o? Okay, a máa lọ report láwọn police stations. Okay, mo bọ̀. Jẹ́ kí n tilẹ̀kùn. Kí wọ bàtà kí mú fòònù. Down. Sodiq. Mo mọ̀ pé Sodiq mo lọ gbé Sodiq lọ sí mọ̀jọ dáhùn. Ẹ̀gbọ́n mi, ṣé mo pé èèyàn burúkú nìyí? Èèyàn burúkú nìyí yóò tó pé èèyàn bí ẹ kò dáwọ́ èèyàn búra ní ẹranko gbà ní. Yes! Ẹ má sọ pé àkọ́kọ́ mo dídí mi wá sí nígbà láti wá gbá yín lọ́wọ́ lórí ni. Yes! Mo mú yín wá sí nígbà láti wá wọ́n mi gidigidi gan ni. Mo fẹ́ gbọ́ yín wá sí ni mo ṣe mú yín wá sí níbí báyìí. Calm down. Don't tell me to calm down. Please don't tell me to calm down. Please don't tell me to calm down. Yes, tó bá jẹ́ bí wọ́n dín ìwọ̀n wọn kọ́. Tó bá jẹ́ wọ́n dín ìwọ̀n wọn kọ́. Ṣé àbí àṣírí yóò ti tú sí mi lọ́wọ́ ni? Àṣírí yóò ti tú sí mi lọ́wọ́. Kò sí nǹkan tá a ṣe tí mi ò mọ̀. Yes, don't call my name. Ẹ̀gbọ́n mi wá sọ fún mi kí calm down. Ìyá tó ṣe é lọ bí ṣe lè pariwo ìwà burúkú ni. Ìwà burúkú ni. Ìwà tó lọ ní bọ́ọ̀lù náà tó ẹgbẹ́ ìṣùpọ̀ lọ́wọ́ mi. Ẹ̀kọ́ dáwọ́ yẹn bọ́lá ni. Ẹ̀rọ̀kọ́ ni ẹ̀gbọ́n mi. Ẹ̀rọ̀kọ́ ni bẹ́ẹ̀ àtàwọn ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ ṣe lọ pa àwọn ọ̀rẹ́ Sodiq. Pẹ̀lú àwọ̀dà tẹ̀ mí mọ́ra tí ẹni ò fi gẹ̀ẹ́tì máa bójú. Ṣé gbogbo àṣà ẹgbẹ́ mi wọ́n máa hàt fọ́ọ̀nì fún mi níbà? Don't tell me to calm down. Ẹ má sọ fún mi kí calm down rárá. Mo dúdú mi wá sí ibi báyìí tó ní ìfẹ́ ká ṣe rí yín tú dẹ̀ ni. Ẹ̀gbọ́n mi ní ìfẹ́ ká ṣe rí yín tú ni. Mo ń bá yín sọ lọ́rọ̀ òsì ẹ̀gbọ́n mi. Mo ń bá yín sọ lọ́rọ̀ òsì. Ẹ̀gbọ́n mi gbogbo ọmọ ti sísú mi lọ́wọ́. You don't have any editing again. I already knew everything. Gbogbo ẹni mo ti mọ̀. Don't tell me to calm down ṣẹ́gbọ́n. Ṣé wàá rí nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín pé ṣé mo kọ́ àtìgbà tí Sodiq ti wá sílé wa? Ṣé mo kọ́ àtìgbà ẹni bọ̀bọ̀ yìí ti ní problem? Ṣé mo kọ́ gbàgbé ní Sodiq ti ní problem? Ṣé mo jẹ́ mọ̀ pé wọ́n ti gbé Sodiq ní ìfẹ́ ẹ̀ mo ti mọ̀. Mo mọ̀ pé wọ́n ti gbé Sodiq. But the thing is that ẹ tú ọmọ lọ́mọ sílẹ̀. Ẹ̀gbọ́n mi wọ̀ láìta láìsí kò bá ṣe Sodiq. I will face you. Máa bá yín jà. Ọlọ́mọ mi máa gbọ́ sí. Ẹ jẹ́ kí wọ́n lè ṣe fún ọmọ. Ẹ jẹ́ kí wọ́n máa ṣe Sodiq. Ibùkún mi lọ ṣe. Ẹ tú Sodiq sílẹ̀ jẹ́ kó máa lọ. Ẹ jẹ́ kí sọ́mi lè jẹ́ ìyẹn lọ́nà bí. Ṣẹ́gbọ́n mo kò wá sí ìgbà láti wá bọ́ọ̀lù mi. Ẹ̀gbọ́n mi this is a big one for you. Ẹ tú Sodiq sílẹ̀. Ṣẹ́gbọ́n ẹ̀yọ̀ gbọ́dọ̀ játijàti. Anybody fuck up? Hit them sharp. If anybody fuck up? Hit them sharp. If anybody fuck up? Hit them sharp. Farouk, má jẹ́ kó yà ẹ́ lẹ́nu pé ìpàdé wa highly impromptu. A pè ìpàdé nítorí anything. Títọ́ gangan ni. And you know why? I need you unaware. And gẹ́gẹ́ bó dẹ̀ ṣe mọ̀ pípẹ́ ní ti ń tábà ní ìdóní láti ṣe fún wọn torí pé bu fún mi kí n bu fún ẹ ìlà kèrèké lódò. Ẹ̀yin guys, kí wàá ló ń lo tó yẹn? Kí ni nǹkan tẹ́ fẹ́ tí mi ò ní lè ṣe fún yín? Mention it. I will do whatever, anything you want. I will do it for you. Good boy. Rihannat, àbúrò ẹ̀ ayọ́gbọ̀ submit fún wa. Yeah, get it, very clear. Wàhálà ti pa ọ́. Just we want her to be our member. Who belongs to her. Calm down. Farouk, má jí ọ̀la bá ọjà. Ìgbà tó ní ìjẹgbẹ́ yìí, ó gbá assignment wa, a jẹ carry out assignment yẹn. A jẹ ṣe successfully. So now, ẹgbẹ́ yẹn jẹ́ gang. I need ìwọ náà báyìí. Ó dẹ̀ ní láti ṣe nǹkan tá a fẹ́. Kó fulfill promise ẹ̀ fún wa. Farouk.
ó ti gbọ́rọ̀ lẹ́nu àwọn guys and wọ́n ní ẹnu onípọ̀n láti máa ń gbọ́ pọ̀n. Èmi gangan ni mo suggest pé mo need àbúrò ẹ̀. Mi ò dẹ̀ nílẹ̀ láti pa ọ̀ mo fẹ́ fi ṣe rubbish. Mo fẹ́ fẹ́ àbúrò ẹ̀. Yes. And henceforth láti wákàtí ọ̀wọ̀ yìí lọ mo fẹ́ jẹ́ kí àbúrò ẹ̀ kó di fiancé mi. Ṣé o faramọ́ àbí o faramọ́? If anybody for If anybody for Don't go ship me. Don't go. Ṣùgbọ́n nǹkan tí mo ṣe mú wá sí ìlàyà farabalẹ̀ kí n ṣàlàyé fún ẹ. Farabalẹ̀ kò gbọ́n tí mo fẹ́ bá ẹ sọ bíbá ẹ kò gbọ́ dáadáa. Ṣùgbọ́n reason tí mo ṣe mú ẹ wá sí bíbá ẹ mo fẹ́ wá yẹn fún ìmú ẹ nípa nǹkan tó ti mọ̀ pa mi. Ṣùgbọ́n ṣé mo pé o ti mọ orí èèyàn tí mo jẹ́ o ti mọ gbogbo orí tí mo ń rìn sí mo dẹ̀ wọ́n náà wípé o gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ọlọ́run which you don't do o sọ fún anybody. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé Sodiq ǹjẹ́ o mọ̀ kó ti kú? Mo ní kò má pariwo kí ló ṣe ẹ náà. Farabalẹ̀ Sodiq ti kú bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ wọ́n ti pa. Kò dẹ̀ sí nǹkan kan tó ṣe ọmọ yẹn ju àwọn boys wa lọ. Àwọn boys wa ló pa. Ikú ọlọ́run kan ló pa o. Àwọn boys wa ló pa. Àmọ́ nǹkan tí mo wá fẹ́ wá sọ fún mi wípé ó ń jẹ́ kó máa yé mi báyìí nísìnyí wípé ìwọ ni next target àwọn. Yes. Kí ni mo ṣe? Farabalẹ̀. Mo ti ṣàlàyé fún ẹ. Wọ́n ní o ti mú everything. O ti mú àṣírí àwọn. Reason tó ṣe fẹ́ pa ẹ́ nìyẹn. Ó ti yẹ. Èmi ti rí solution sọ̀rọ̀ tó wà nílẹ̀. Bẹ́ẹ̀ni. O kàn máa ní láti relocate ni. A lọ sí Abuja lọ́dọ̀ ẹ̀gbọ́n mọ̀ sí. O lọ síbẹ̀ for now tí máa fi yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ Rihannat àwọn pípọ̀ yìí wọn ní àánú. Mi ò dẹ̀ fẹ́ lose ẹ̀. Ó ti yẹ ẹ́ sìn. Àmọ́ tó bá fẹ́ gbọ́rọ̀ ìkàlẹ̀ fún mọ́mi wàá pè wọ́n jókòó wàá lóun láwọn alákùn. Ṣùgbọ́n wàá lóun láwọn alákùn pé o kàn wà comfortable pé o fẹ́ change environment. Kí ló ṣe ẹ́ wà ní ẹ̀kọ́ òun ẹ̀kọ́kọ́ lọ bẹ́ẹ̀ gbọ̀n wọn Ṣọ̀mídé l'Àbújá. Ó ti yẹ ẹ́ sìn. Wà ní fẹ́ lọ Ṣọ̀mídé l'Àbújá. Mo mọ̀ pé tó bá sọ fún wọn máa bá wọn lójijì. Tó bá dẹ̀ sí bá wọn lójijì wọ́n á fi lọ mi. Tó bá ti fi lọ mi èmi àmọ́ bí mi ṣe máa knock ẹ̀ down. Tí bá ti knock ẹ̀ down kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ mọ́. Ó yẹ so ìwọ ni kò kọ́kọ́ mọ bí o ṣe máa gbọ́rọ̀ yẹn kalẹ̀ fún wọn. Tó o bá ti gbọ́rọ̀ yẹn kalẹ̀ kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe because tí n bá bá wọn sọ straight ọmọ àròpá àjọ plan ẹ̀ ni. O ti understand? Ṣé o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? Mo mi ṣe ṣó pé mọ́mí máa gbà ṣá. Ó máa ràn ṣe ní gbà. Ibi ìyá mi ni. Ìwọ máa wọlé máa mú bí ṣe máa bá wọn sọ. Ìwọ ṣáà ṣe first step yìí. Tí àwọn onímọ̀ pàjọ ọmọ náà onímọ̀ pàjọ plan rẹ̀. O ti yẹ. O ti gbọ́. Ọmọ àgbà. Mi ò fẹ́ lose ẹ̀. O ti yẹ ẹ̀ sìn. So mo fẹ́ kó lọ sí Abuja yẹn for now. Ó lọ wà ń bẹ̀. O ti gbọ́. And moreover, henceforth. Mi ò fẹ́ rí ẹ̀kún òrin gbèrègbèrè ládùúgbò mi. O ti gbọ́ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe má jẹ́ kó kọjá inú ilé yìí àti ní compound yìí. Tó bá need anything ìsídà kò rán gate man àbí kó bí mi kí n bẹ gẹ̀ẹ́tì kí n gbọ́dọ̀ yẹ̀ ń ta o. O ti gbọ́. Rihannat, ẹ̀gbọ́n ẹ̀ ló wà lórí ìjókòó yìí. N tó sọ fún mi, ó yá sọ lójú ẹ̀. Gbọ́ kí ni gan-an? Nípa ọ̀rọ̀ ṣáájú tí mo sọ fún yín pé mo fẹ́ lọ sọ́dọ̀ mi. Oh, that's true. Ti Abuja yẹn àbí? Ṣé ó ti sọ fún ẹ tẹ́lẹ̀ ni? Ó ti bá mi sọ. Ẹ ti jọ mọ̀? Not really because ìgbà tó sọ fún mi mi ò accept ẹ.
mo ní kó kọ́kọ́ wá bá yín sọ̀nà pé èmi ò ní ẹni ṣe kankan lórí ẹ̀ pé àṣẹ tẹ́ bá pa náà ni. ó dáa náà ìwọ gẹ́gẹ́ bí olórí ilé kí ló wá rí sọ sí. well èmi ò bá ní pé kẹ gbà láàyè kó lọ sí Àbújá. ẹ mọ̀ kó lọ bá wọn ṣe bí few weeks ń bẹ̀ nǹkan tó resume padà sí school. Ẹ mọ̀ èèyàn tó ń lálàá oríṣiríṣi tí ó dẹ̀ wò sùnsùn tó ní kóun fẹ́ lọ sí Àbújá. èmi ò bá ní pé kẹkàn jẹ́ kó lọ ìgbà míì tí wọ́n bá change location ó máa tún jẹ́ kí èèyàn ní more exposure. àjà ṣe ẹ fi ń gbé ká support ẹ ló máa wà ó. nítorí ààlà lásánlásán ló ṣe fẹ́ sá lọ Àbújá. torí ọ̀tẹ̀ náà ni kò ń ṣe bóyá torí nǹkan kan ẹ̀wọ̀n á lè rọrùn sùn dáadáa ṣe òkè tí yóò bá tún rọrùn sùn gan gbà mí kò máa ń damage health. lọ́rọ̀ kan ṣá torí bó ṣe ń da tó ń gbé yìí ó fi hàn wípé ẹ̀yin méjèèjì ẹ ti jọ pa ẹ ti jọ kún ìwọ gan ti fara wọn pé kó lọ sábùjá hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kò burú mo ti gbọ́ o. thank you alájà ẹ ṣé o ní dúpẹ́ lọ́wọ́ mi. ẹ ṣé. ìgbà wo ló wá fẹ́ lọ. títí ọ̀túnla. ọ̀túnla ní kíákíá báyẹn ni. àbí àbọ̀ máa lọ lé ni. ìwọ ń sọ̀rọ̀ ọ̀túnla òun sọ̀rọ̀ ènìyàn òun ò wọ́n ń jẹ lẹ́gàn ni ọ̀túnla ó dà máa pé alájà máa bá wọn sọ̀rọ̀ máa sọ fún wọn kò burú máa bá alájà sọ̀rọ̀. máa mi ṣe oúnjẹ. ó dà nígbà bá lọ Àbújá ìwọ ló mọ̀ lọ kíṣìn fúnra rẹ̀. Red gang, blood is water. Red gang, blood is water. Now, Iwadi Farouk, why are you guys on time for the meeting? Gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹgbẹ́ rán mi, ìgbé kí n máa ṣe nílé ọ̀dọ̀ wọn. Ẹni pé kí Farouk bá lè máa ráyè àti jáde wá sí meeting, lẹ́sẹ̀ ní kéèyàn mọ̀ bá wọn ṣiṣẹ́ nílé wọn. Nígbà tó tó àsìkò meeting, èmi mo lọ bá Farouk wípé ó ti tó time tó yẹ ká lọ sí stand ó ní kó rẹ̀ òun díẹ̀ pé òun fẹ́ sinmi ìgbà tó díẹ̀ tó sinmi díẹ̀ mo tún wá wò pé kí n tún padà lọ bẹ̀ kémi tún lọ sọ fún pé ṣé a ní lọ sí stand mọ́ ní sílé ni ó tún wá ní pé òun ò lè lọ pé tẹ́mi bá lè lọ kí n máa lọ kó dẹ̀ sí mo ṣe fẹ́ kó ń bẹ̀rẹ̀ tí àwọn tí mò ń ṣiṣẹ́ fún ní mọ bí mo ṣe ń rìnrìn mi. tí kò máa yé ẹ̀yìn. ó yé èmi ẹni tí wọ́n kọ́ níkà tó bákà tó ṣèkà. òun fúnra ara ẹ̀ gan ó ti ní ìkà nínú ara ẹ̀ tí ó fẹ́ ṣe tán àbí don't you guys feel good. ọmọ ndúró àwẹ̀dà. èmi ìpè Farouk ló ní kẹ́ máa wá sí stand. ó sọ Farouk sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. Farouk sọ bẹ́ẹ̀. ta ló ní ìtòrí ìfẹ́ omi ẹ̀ tó fi ń jẹ́ lórí omi. àwẹ̀dà àbúrò ẹ̀kọ́ Rihannat. Rihannat. Snake. Rihannat. Rihannat ti lọ Àbújá. Very smart. Àwẹ̀dá kí ló sọ pé ó ṣẹlẹ̀ sí Rihannat? mo sọ pé Rihannat ti lọ Àbújá. ok ta ló mú lọ sí Àbújá? Farouk náà ló ní pé kó máa lọ Àbújá. I think I have an idea. Just call. Just call him.
Mr. Farouk. Shuwapa. Oh, okay, sir. First of all, assistant. And secondly, ìyàwó mi ńkọ́. Ìyàwó. Mi ò sí pẹ̀lú ìyàwó yìí mi mọ́. Farouk, òun fi orí ọ̀ka ọ̀mú, and it's very dangerous. Ṣùgbọ́n for the second time, ìyàwó mi ńkọ́. Farouk, ìyàwó mi ńkọ́. I mean Rihannat. Kò sílẹ̀. Àbúrò mi ò sílẹ̀. Ó ti mú lọ sí Abuja. Àbí? Good. Ẹ ní sùúrù náà, ṣebí mo ti bẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí. Ti bẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí kékeré ká gbójú lórí ọ̀rọ̀ yìí. Ipá tá a pa ọmọ awọ àlè pa ọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fàbúrò mi sílẹ̀ lọ́rùn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Farouk, in 3 days time, I need you and Rihannat. Understand? I'll repeat myself. In 3 days time, I need you and Rihannat. Understand? Ẹ wọ ìgbà tó lọ náà jàre, kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹ̀jẹ̀ ń dúró òun mọ́ mi. Ẹ wò, kò sí nǹkan tó lè fi àbúrò mi ṣe o. Kò dẹ̀ sí anything tí ẹ lè ṣe fún in the next 3 days tẹ́lẹ̀ sọ yẹn in the next 1 year ni mo sọ àbúrò mi ẹ lè fojú kàn because bó ṣe wà yẹn ó lọ tẹfẹtẹfẹ ni and there is nothing you can do for her kí ló ṣẹlẹ̀ gan-an ṣe jọ́lọ̀ ni mo dẹ̀ ń gbé ìgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ fọmọlẹ̀ láti jọjọ ẹ̀ threaten me threaten life mi please play her life please ẹ fi àbúrò mi sílẹ̀ èmi lẹ bá lẹ́jọ́ èmi ni kẹ́ face ẹ ti understand yẹn sìn ìkó tó bá dẹ̀ fẹ́ wí yìí nǹkan tó bá wù ní kẹ́ ṣe tó bá yẹ pa mí kẹ́ pa mí ẹ̀ lè pa mí kò sí wọ̀lẹ́ lè pa mí. Failure to do so, you know what is gonna happen. kò sí nǹkan kan bẹ́ẹ̀ lè ṣe fún mi bẹ́ẹ̀ lè ṣe fún anybody ṣe ti understand lè pa mí kí ló dé. ìwà títa ni mo ní ìwà títa lẹjọ ń sọ̀rọ̀ àpárá ẹni lórí fóònù. kẹ máa wo màmí ṣé dandan lọ fún help èèyàn ni ẹni yìí pè mí ní kí n help òun pé kí n fóònù lówó mo dẹ̀ promise ẹ lókè má wọ ìmọ̀ fún ẹ ó lè bẹ̀rẹ̀ sí fi fóònù ó fi ń disturb ìgbésí ayé mi káàkiri tó o bẹ̀rẹ̀ dìde lè mi ì lè ṣe anything kó o lẹ̀ ní every time ó lè gbà aṣọ́fẹ́ pa mí ni ṣé lọ́wọ́ ọ̀rẹ́ tí mo fẹ́ fún o ṣe pè mí lẹ́nu àwọn pè mí lẹ́nu you can't kill me na because I want to give you ẹni mo fẹ́ fún mi fẹ́ fún ẹ ní fẹ́ dẹ̀ ni mo fún ẹ náà ó ti tọ́ nìyẹn. torí pé o fẹ́ràn yàn lọ́wọ́ òun ló wá ń fa fẹ́ pa mí o ti jẹ́ kẹ́rù bà mí mi mọ̀ pé o fẹ́ràn yàn lọ́wọ́ ni owó wá fa gbogbo. fẹ́ràn lọ́wọ́ ni màmí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn náà mọ̀ pé téèyàn bá ti promise èèyàn ibẹ̀ lọ́kàn èèyàn máa wà ìgbà tí wọn náà mọ̀ pé o ti ready láti help èèyàn o ò ní promise ẹ̀ náà àlùkà wà ní ẹrù Ọlọ́run ni. màá ṣiṣẹ́ lórí ẹ̀. wọn náà gbìyànjú wà síkà àdéhùn. ẹ pẹ̀lẹ́ ẹ má pè mí sókè máa wà ókè. ìyá pẹ́ni yẹn padà kó o bẹ̀ kó má bínú. ti gbọ́. Farouk ló ṣẹlẹ̀ náà. Farouk ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo pè ẹ́ o ẹni tó wọjú lẹ́rù ń bá o. àwẹ̀dá kí ló ṣẹlẹ̀. kí ló ti dé. ẹ máa gbọ́ á dáa kí ìwà àtàwọn pípù yìí kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ ara yín àmì kébìlì o kọ́rọ̀ tó di nǹkan míì mọ́ wa lọ́wọ́ o ni mo ṣe torí ẹ̀ pé ẹ o. dọ́nà ṣé torí ọ̀rọ̀ àwọn boys ló ṣe mú mi wá sí ibà. kò tó torí. wọ́n lè wo boys ṣe máa ń sọ̀rọ̀ báyìí. wọ́n á dẹ̀ máa ṣe bí ẹni wípé o ò mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o mọ bó ṣe ń ṣẹlẹ̀ o mọ bó ṣe ń lọ. mo ń bá wọn sọ wípé kó fi àbúrò mi sílẹ̀. èmi àti wọn lájọ lẹ́jọ́ kò ń ṣàwọn àtàbúrò mi. o ti ọ̀sán nǹkan tí mo sọ fún ẹ sí kó fi àbúrò mi lẹ̀ lọ́rùn kó bẹ̀ mí ta àti wípé mi ò ṣègbè wọn mọ́. mi ì ṣe mọ́ mi ti sọ fún wọn. Farouk o ti ń pariwo. èyí ló ti ń bí mi báyìí mo ní kó sọ fún wọn kó fi àbúrò mi sílẹ̀ èmi àti wọn lájọ lẹ́jọ́ èmi àwọn àtàbúrò mi kọ́ lọ́jọ́ lẹ́jọ́
ọdẹ mú tàbúrò mi ọmọ mo ní kó dé kọ́ fi àbúrò mi ní àbúrò mi kan ló ṣẹ̀wọ̀n èmi ní kájọ sọ ní tùbí níbi kájọ sẹ́tù everything pé ọdẹ gbọ́ wọn gbà ṣọ́fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan náà. o mọ̀ pé tó ń sọ yẹn ò lè ṣeé ṣe tí ó bá tiẹ̀ wá ṣeé ṣe náà wà á tiẹ̀ dọ́dọ̀ wọn náà ẹ jọ sọ pé àbúrò mi o ẹ bá mi yọ̀ǹda ẹ o èmi fúnra mi o èmi náà ṣẹgbẹ́ iná o ló bá tọ́. ṣé mi ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wọn ni. ó dẹ̀ ṣe bí ìbàtọ́ pé òun mọ̀ ṣé mi ṣe ń bá wọn sọ ni wo bọ̀bọ̀ tó tún fẹ́ gbọ́ tuntun mo ti sọ mo dẹ̀ tún máa tún sọ mi ò ṣe bẹ́ẹ̀ mo mọ̀ mi ò ṣe mọ́ ọ̀rọ̀ àbúrò sọ́wọ́ kí ló dé. Farouk ilẹ̀ ó ti pariwo Farouk wo tó bá ti rí wọn lọ jíṣẹ́ fún wọn èmi ò ṣe bẹ́ẹ̀ wọn mi ò ṣe mọ́ àti gbogbo ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ tó bá tiẹ̀ sí wọn náà ó ní láti pariwo tó báyìí ìwọ àti wọn àjọ gbé ìpínlẹ̀ nípa wa ọ̀run ti ń bà ní kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀ báwọn bíbí rí ẹ tán ìwọ náà rí wọn tán ni mo ṣe ń tètè sọ nǹkan tó ń sọ. jà lọ ara ti ń fún mi báyìí mi wà ókè níbi tí mo dúró sí. tẹ̀lé mi náà ṣé o ta kálájà máa bèrè pé bolo wà Farouk. ọ̀dà ọ̀gá wa afa adúpẹ́. àmì ṣége. dàkún ọ̀rọ̀ kan wà láàrin mi àti ẹ̀ tá a gbọ́dọ̀ sọ ó ṣe kókó ṣe pàtàkì àmọ́ bóde mi síta tí n bá ti sí géètì fún ọ nísìn so ti yọ àwọn aṣọ ń ta kì í ṣe tó lè bá náà o. ṣó pé kò lè. ọlọ Farouk ilẹ̀ ìfìyàlẹ̀ ilé. ọ̀gá wa wẹ̀dá bàbá wọn wẹ̀dá. Oya. gígé pé mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ mo kàn fẹ́ rán létí pé tó bá ń bọ̀ tó bá ti ya itri bá mi ra meat pie kò sì bá mi ra àwọn nǹkan ẹlẹ́rìn dòdò náà bọ̀ mọ́. Ọlọ́run. Farouk ó yà ẹ́ lẹ́nu a sọ fún ẹ pé kò síbi tó lè sá lọ oṣooṣù kan fún. Aweda. Nice one. Good job. Aweda. Sọ fún wa pé wọ́n ń bá lost. Ẹ̀rọ ti sọ fún wọn pé wọ́n kọ ọ̀rọ̀ ọmọ. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe pé kí ló ṣẹlẹ̀ fẹ́? Níbo náà ti yìnbọn? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Alájà kí ló ní lára ilé ilé rẹ̀? Níbo ni? Tó ń pa Faruku. Faruku ni bàbá. ọ̀rẹ́ mi Abuja fine Ọlọ́run live Abuja dùn
Yeah. Gbogbo ayé ni mo jẹ kò sí stress kò sí kankan. Yeah. Èkún náà kọ́. Ọlọ́run mi, Jésù ni ó dán fún mi. Kó o mọ̀ sí wọn lè jòjé sáré pè kẹjọ. Màá pè ẹ́ padà tí n bá ti bá wọn sọ̀rọ̀ tán. Ọ̀rọ̀ iṣẹ́ ọ̀rẹ́ mi. Hello, mommy. I'm fine, ma. Oh, I'm just like us, ma. Kí ló ṣẹlẹ̀, ma? Get out! Jimmy, ìbọn ní láti fún àwọn olùkọ́. Ṣé màá wọ́n bí ṣe yẹn? Oh, God! Ẹjọ́ àwọn ọ̀gá kọ́. Ṣé àwọn ọ̀gá ṣì wà ń bẹ̀rẹ̀ ṣá? Ẹjọ́ tó lọ ẹ bá mi dáwọ̀ dájú ẹ tẹ̀ bá mi nílẹ̀. Lọ́dọ̀ ni kẹ́ bá mi nílẹ̀. Àti fásilẹ̀ má question mi, àní kí kọ́kọ́ bá mi mọ́ mi dálẹ̀. Ṣé kí n máa bọ̀ ó sísìn? Ẹjọ́ tó lọ ẹ má jẹ́ kí àwẹ̀dá lọ. Ẹ má jẹ́ kó lọ. Ikú tó pa Farouk kò ṣẹ̀yìn àwẹ̀dá o. Ẹ má jẹ́ kó lọ ìjọ àti fásilẹ̀ mọ̀ mọ̀ tí mo sọ. Okay, ma. Okay. All right, ma. Alájà. Àwọn tí wọ́n ń béèrè yín ni. Ẹ kú dúró. Ẹ lẹ̀. Ẹ káàbọ̀ ẹ̀yin ọlọ́pàá. Ẹ ṣé. Èmi náà ni mo ránṣẹ́ pé yìí. Ọ̀daràn tẹ wá arrest náà ni. Kí ni mo ṣe Alájà? Tó o ṣe nígbà tó bá dé station lọ́dọ̀ wọn náà wàá lọ ṣàlàyé nǹkan tó mọ̀ nípa ikú ọmọ mi. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá náà sọ fún pé mo kó dára nínú. Wàá ṣàlàyé tí mo fún ẹ lóúnjẹ tí mò ń jẹ́ kó jẹun tí mi jẹ́ kébi pa ẹ́ mo ṣí ẹ́ bí ọmọ òun lọ jẹ́ agbódegbà fún àwọn apànìyàn tó wá mọ̀ nípa ikú ọmọ mi èmi náà bá yín náà láìpẹ́. inú màá lè kà ó. Orí mi o ha màá jẹ́wọ́ mo ti fẹ́ jẹ́wọ́ sẹ́rí kóòtù ni mí ara wọn ní ẹ̀jọ̀ máa jẹ́wọ́. Ẹ̀sà sẹ́rí àwọn ẹgbẹ́ mi lọ́pàá Farouk àwọn kóòtù ti ẹgbẹ́ mi lọ́pàá Farouk sẹ́rí àpọ̀ mẹ́ àwọn èmi tó ní mo tàn jáde lórí pé ilé àwọn Farouk ilé mi ti sẹ́kẹ̀ sí lámú mi tẹ́lẹ̀ lámú mi. Ṣé mo kí wà? Bí o gbà kí ìlú tí wọ́n wà láyé àbí tí wọ́n pè wá ní màá lẹ́sẹ̀ lọ. Ṣé mo tọ́ wà kó tọ́ wà? Àbí tí màá lẹ́sẹ̀ pé wọ́n wà tí wọ́n wà ẹ̀dùn ọ̀rẹ́ wa. Kò sáà ní kọ́ wa. Mo mọ̀ mo dá fúnfàdéwu bẹ́ẹ̀ni fúnfàdéwu ló ń bẹ̀rẹ̀ báyìí fúnfàdéwu níwàdémọlá Fẹ́mi Adébáyọ̀ àbọ̀dúnladé Adébọ́lá àpòpọ̀ ní àpòmẹ̀rẹ̀ kìíní ẹ̀rọ̀kọ̀ kìíní sí Ibrahim Zata ó wà bẹ́ẹ̀ ayé wà bẹ́ẹ̀ ẹ máa kọ́ bọ̀ ayé lẹ́sì ó wà bẹ́ẹ̀ ara ìwé mùdára Frayo wà bẹ́ẹ̀ yẹsà Frayo wà bẹ́ẹ̀ sà Yorùbá sà bẹ́ẹ̀ sà ní tó wà bẹ́ẹ̀ ti kú wà bẹ́ẹ̀ ti kú Farouk ló wà bẹ́ẹ̀ ti kú. Yes, sir. Officer, moving to let him go. Please, speaker. Guys, operation ta ní lálẹ́ yẹn mo sọ́ọ̀rì o tọ́mọ yẹn ò bá ti lè ṣe nọ́mà èmi ò ní tẹ̀lé yín lọ ṣé wọ́n máa lọ. No. Mo máa rí bẹ́ẹ̀ kó ti ṣe nọ́mà already. Ẹ má bínú ogun ló mọ̀ tẹ́ ń sọ igun àti alert me I don't deal with that now.
Let's talk with cash. Who be cash? Cash náà ni normal. Normal náà ni. Ẹ jọ̀ọ́. Owó ni kó. Ẹni owó sọ̀rọ̀. Ẹni ọmọ tèmi. O ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀pọ̀ mi bá yàtọ̀. Bìtì ló ń pè é nǹkan ni. Zákẹ́. Yes sir. Kí mo sọ? Kí mo clear ẹ̀ kí mo pariwo kí mo tẹ̀lé ní kẹ́kọ̀ọ́. Dáa ẹ ti lọ kí fún ilé ní kẹ́kọ̀ọ́ ní ìdún ọdún ayé mi bàjẹ́. Pẹ̀lú ọ̀fọ́nì àwọn ọ̀gbọ̀n. Kánú. Hello. Lúbìjà. Àwẹ̀dà. Ọkọ àwẹ̀dà ọ̀fọ̀ mo mú wa. Èmi ni ẹ̀yin wá wà báyìí. Ilé ìtẹ̀ta máa wà kí ó dé ìṣẹ̀lẹ̀. Orúkú ni mo ṣe bó ṣẹ́ẹ̀tì mi. Mo fẹ́ wá kí ni. Ẹgbẹ́ àbára wọn tiẹ̀. Pé kò máa bọ̀ wá sí bíbá ìsinsìnyí. Àwọn ọmọ ogun ọ̀run ní ammunition àwọn lọ church àwọn bàbá climax ọlá bàbá oníṣègùtẹ̀ ní díẹ̀ mọ̀tẹ̀ ọ̀la ní àwọn ọmọ ogun ọ̀run sọ àti àwọn ogun ọ̀run climax. Báyìí àárín aláyọ̀. Ọlá ẹja bàbá ọlọ́wọ́ ọlá wa pẹ̀lú ẹ̀mí ẹ̀. Yeah, of course. Thanks for the introduction. No problem. See guys, èmi ò mọ reason why àtẹ̀sí jẹ́ kọ́kọ́ la máa bọ̀ wá sí bíbá yìí náà. Àmì ìlú wọn máa ní nǹkan kan tó máa sọ fún wa náà. No. Ká máa dúró de by this time. So orientation wise, èmi believe pé ẹ̀fọ́ wa bá wa ń bíbá yìí lálẹ́ because he knows nothing about this operation. So àdèmí tó wà pẹ̀lú àmọ́ tó ń bà lẹ́gbẹ̀ẹ́ tó ń gbọ́ conversation wa. She understand. Ẹ kó wá bá a lọ́la. Ẹ̀yin jà lẹ́yìn àti ẹ mọ̀ ṣe ẹ má yẹ ká gba ọ̀rọ̀ ìgbẹ́ tó ń gbàgbọ́ ọtí. Yọ̀mí ti bá a sọ̀rọ̀. Ó sì jẹ́ púpọ̀ pa ní mission lálẹ́ yìí. Bébí, kí ló ń ṣẹlẹ̀ ẹ́? Ibi kan la sọ pé à ń bọ̀, kí ló dé? Wo píkà. Ẹ wo àwà pé ilé ni. Ẹni tẹ̀ tí bá ní ká lọ àwà. Ẹ ti gbọ́ nǹkan táwọn girls ń sọ. Ó dà pé wọ́n bá wa ṣeré lè ní o 24-hour service ni o ní power failure. Tá bá ti ṣe rántí ilé ìtàn ẹ jẹ́ ká wọ beach ká ti lọ bá wọn ṣe fàájì níbẹ̀. Ká lọ ṣe rántí níbẹ̀. Ayé òkè náà. Ẹ wo ẹ̀yin guys ẹ má worry. Àwọn babes tó kù wọn ní pẹ́ dancing in fact wọ́n máa sùn mọ́jú ni. Wọ́n máa sùn. Wọ́n máa sùn. Ẹ̀gbọ́n tó mi fẹ́ nìyẹn. Wọ́n máa sùn mọ́jú. Irọ́ ẹjọ́ wọ́n máa sùn yẹn ò pé ẹ̀yin kọ́ ẹ̀yin ò ní sùn. Àwa wà. Ẹ̀yin náà máa sùn. In that case ẹ jẹ́ kí NSC wọ bí so that ká wà ní. NSC. Ọgbẹ́ ní wọ́n á ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti mú NSC ṣètọ́jú ti dẹ̀ tí tá bá débẹ̀ yẹn kí la fẹ́ lọ mú. Gucci snake má gbé tọ̀. Ẹ̀yin guys, bí àgbẹ̀ kan tí ọkùnrin yẹn sọ ló máa wà ókè. Báyìí. Ṣé kò ní kan tí mo sọ fún ẹ pé ó máa ṣẹlẹ̀ ibi tá à ń lọ yẹn? Ó máa múra ẹ, ó máa tẹ́ra ẹ lọ́rùn. Ẹ wo bí ṣẹ́yìn ìgbèrè jẹ́ ìsìn látàárọ̀ yóò ẹ̀. Fàájì jẹ́ ti ń ṣe é bí ẹrẹ̀dì ẹbí ẹ fẹ́ dá fàájì kan lẹ́yìn ìrọ̀lẹ́ àbálẹ́ tábàjì fàájì tó bá pọ̀ jù ń bí báyìí outing tá à ń lọ lálẹ́ ńkọ́ báwa fẹ́ mèkẹ́. Báwa gbé lọ́túndé Let me say one day, it don't Lost your head. Your hands for head.
Hands on your head. Go down on your knee. Go down on your knee. Ọlọ́pàá Farouk. Ọlọ́pàá Farouk. Get up. Everybody, line up. Line up. Line up. On your, hold on. On his back. One turn by one. Over. You move, I move you. My friend. My friend, movement. Mọ́mí, nígbà tí mo rí Sodiq, ẹ̀rọ náà bà mí. Mọ́mí, àánú Sodiq ṣe mí. Agídí gan ni mo fi dá Sodiq mọ̀. Ó ti wá dàbí arúgbó. In fact, ojú ẹ̀kọ́ gan ti fọ́. Allahu Akbar. Allahu Akbar. Ṣé wípé ọmọkùnrin ṣì wà lórílẹ̀ èpẹ̀ láyé yìí pé kò kú? Ó ṣì wà mọ́mí. Ó mà ṣe o. Ó ti wá fọ́ lójú. Ó ti fọ́ lójú mọ́mí. Ayé mà níkà o. Mọ́mí, mo need assistance yín ni. Lórí ọ̀rọ̀ Sodiq náà ni mọ́mí. Kí ló fẹ́ kémi ṣe? Torí Sodiq ṣe lálàyé fún mi pé òun ṣì máa lọ fún treatment tẹ́lẹ̀. Pé bó ìgbà tí ó ṣòwò mọ́ òun ò lọ mọ́. Ṣùgbọ́n dókítà sọ fún òun pé tówó bá wà rẹ́mẹ́dì ṣì wà fojú yẹn mọ́mí. So mo fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá mi ṣàánú ẹ nínú condition tó wà yẹn kó tiẹ̀ padà ríran. Mọ́mí, please have mercy. Ìṣòro kò yẹ kó le tó báyẹn, kò le tó báyẹn. One thing is that tí assurance bá ti wà pé medically ó ṣeé ṣe kójú yẹn ṣe padà ríran. Kí ló dé tí mi ò lè ṣe? Ẹni tí èèyàn ò mọ̀ rí rárá gan, èèyàn ń ṣàánú fún. Torí nǹkan tí ìwé mímọ́ sọ fún wa gan ni wípé ká máa ṣàánú. Tó ń bàtà wa ti ń ṣàánú, òun á túbọ̀ máa ṣàánú fún wa. Ok, ohun tí máa ṣe ni pé máa nídìí láti pe fóònù mi dà. Fún mi fóònù. Hello, doctor. Àlàáfíà ni. No, kò sí nǹkan kan. But mo fẹ́ rí yín, ó dẹ̀ urgent. Nǹkan kan wà tí mo fẹ́ kí ẹ bá mi dáwọ́lé. Rihannat. Ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ kò ń ṣe nǹkan tó le rárá. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ ni mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá ẹ. Mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ gangan pàápàá fún gbogbo oore tó ṣe fún mi. Ilé àtọ̀nà tí wọ́n náà ní bàjẹ́. Ò ní fojú sunkún ọmọ. Gbogbo bí táwọn bá wà ó máa wá ẹ̀kan ni. Mo dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀ gan. Abẹ́mi náà kọ́ lélẹ́yìí ni. Bó ti jẹ́ pé ojú yìí náà kò ń ṣe pé ó ti làdílẹ̀ tán. Àmọ́ èyí tí mo sì rí gẹ́gẹ́ bí ìtọ́jú tó ṣe fún mi àti bó ṣe náwó tó ṣe náà lé mi lórí. Ó fi yé mi wípé níwọ̀n bá tí ojú mi tó lè rí èèyàn tó ń bọ̀ tó lè dáyàn mọ̀ tó lè sọ àtọ́nà fún mi. Ó fi yé mi pé kò sí nǹkan tẹ́ni tí ó lójú ń rí tèmi náà ò lè rí. Mo dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀. Àmọ́ ní kankan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀. Kí ni ẹ? Rihannat. Mo fẹ́ kó gbà mí gẹ́gẹ́ bí Farouk ẹ̀gbọ́n ẹ̀ tó dolóògbé. Mo fẹ́ kí n wọnú ẹbí yín kí mi gangan dẹ́bi yín kí alájà gbà mí gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí láti inú. Mo fẹ́ dẹ́kan lára ẹbí yín nítorí pé mi ò lè ever lose ẹ nígbésí ayé mi. Ìdí ni tí mo sọ pé kí n fẹ́ kan jẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀
torí pé tàbí wà lẹ́gbọ̀n tàbúrò kò síjà tó lè bẹ́ sílẹ̀ láàrin wa àwọn lè fẹ́ra wọn sílẹ̀ a máa jà máa parí ẹ̀ náà ni àwọn tó bá ti jẹ́ tọkọ àtìyàwó ni a lè jà tó káka má sí mọ́ jọ torí Ọlọ́run fẹ́ kó jẹ́ ká yọ̀rọ̀ fífẹ́ kó nú ọ̀rọ̀ wa mo fẹ́ di ẹ̀gbọ́n ẹ̀ kí n wà ní pòtí Farouk wa kò jù bẹ́ẹ̀ lọ. Sodiq. Naam. Ṣé kò tó fẹ́ sọ náà nìyẹn? Kò jù bẹ́ẹ̀ lọ. Sodiq kò lè possible. Sodiq kò lè easy fún mi láti fi ẹlẹ́nu láìwò. Àrídùnnú ló jẹ́ fún mi láti bẹ̀rẹ̀ láti ń bẹ̀rẹ̀ ìfẹ́ wa bọ̀. O ò lè dúró ní ìdúró Farouk nínú láìwò rẹ̀. Kò possible. Torí láti ilẹ̀ náà tẹ́lẹ̀ ìdùnnú mi ló jẹ́. Ẹni bí ọkọ mi ní tẹ́gbẹ́ tí n bá ń rí ní gbogbo ìgbà inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún. Sodiq wá fẹ́ sọ fún mi lọ́sàn-án òru kan bí ká stop relationship yìí. Níbo ló ti fẹ́ kí n bẹ̀rẹ̀? Ta ló fẹ́ kí n fojú jọ́nu láìvò yìí? Ẹgbẹ́ mi ò lè jọkọ mi. Ẹgbẹ́ mi ò lè dúró nídúró ayọ̀ fún mi ní láìvò mi Sodiq. Mo fẹ́ máa jí láàárọ̀ kùtùkùtù ayé mi kí n máa rí ẹ. Mo fẹ́ máa wọnú living room kí n máa rí ẹ. Mo fẹ́ máa rí ẹ ní àyíká mi. Torí ẹni ìdùnnú mi ló jẹ́, ẹni bí ọkàn mi, ayọ̀ mi, ìfẹ́ mi. So, Sodiq, don't worry alone. I can't just let you go. You are my happiness, my joy, my everything. What? Báwo ló sì lè yí sí fáwọn méjèèjì? Ìwọ lójú dápẹ́, ojú tèmi ò ríran mọ́. Báwo ni o sì máa bú ẹ gẹ́gẹ́ bíi pé ìyàwó afọ́jú? Sodiq, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí pé ìyàwó afọ́jú? I'm after my own happiness. Mi ò live life mi láti please anybody. Ikú tó bá dùn mí nínú tó yẹ pé ó máa mú mi lọ́kàn balẹ̀ dé pé máa rí dùnú bẹ́ẹ̀ òun ni mo máa ṣe. Bí ìdẹ̀ ṣe rí bó ṣe wà bó ṣe everything about you I love it like that. Ó wù mí ní Sodiq. Sodiq kò wù mí. I love you so much. Mọ́mí Idris ṣe bí 50,000 lẹ lówó yín kù òun náà mo ti bá yín gẹ̀ẹ́tì rẹ́dì yìí o ó yá ẹ jẹ́rìí ẹ owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ èmi náà mọ̀ bẹ́ẹ̀ ìyá alájẹ́ o ẹ ti rẹ́dì rọra ń bẹ̀yẹn o ẹ pẹ̀lẹ́ wa rọra o rọra o rọra o ẹ pẹ̀lẹ́ wa ẹ kú jókòó ma. ilé ọkọ mi ilé ẹ kú àtàárọ̀ wọn lẹ ti ṣe tán. Yes ma. ẹni travel. Bẹ́ẹ̀ ni ma. ó ń travel ni wọ́n lọ Àbújá. ó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi l'Àbújá ń fẹ́ kó lọ fi ọkọ ẹ̀ hàn wọ́n ni. sọ́kọ èrò. ọkọ ẹ̀ nìyẹn. ẹ ti ẹja gbọ́ tẹ́lẹ̀ tábà wá síbi ńkọ́. àti ìrẹ̀dí àti ṣe nìkan ẹ̀ ni nígbà tá a bá ti plan láti ṣe nìkan ẹ̀ òun ló máa kan ogun yìí ni àmọ́ ẹ̀gbọ́n mi tó wà l'Àbújá yẹn ó ṣe pàtàkì kó lọ bá mi fi hàn wọ́n òun náà ṣe ń lọ Àbújá bó bá ti dọ̀hùn gbogbo ohun tá a jọ sọ yẹn pátápátá ni kò bá wọn sọ ìmílẹ̀ ìrìn bá dẹ̀ ti ń gúnlẹ̀ báyìí kẹ́ ẹ pè mí lórí aago. Ok ma. ti gbọ́. mọ́mí tá a bá ti d'Àbújá a máa pè é sórí aago wa. ìgbà Ọlọ́run á bá mi ṣọ́ yín ẹ̀ẹ́gúnlẹ̀ ayọ̀ agbára Ọlọ́run. mo ní kẹjọ má miss mi jọ. ìwọ wo mi ì miss ẹ rárá Sodiq ni máa miss jù. ẹ káyọ̀ ọkọ mi rárá o. wo ìwọ tá a bá ti drop wọn ní airport bá gbé mọ́tò mi padà ní o. Okay ma. ọ̀kárí ìyá ẹ ṣeun ṣe bí owó yẹn ti pé ó dà tó bá di ní ìrọ̀lẹ́ ọ̀la màá ní kó mo wá yọjú sí i àwọn nǹkan tí mo ṣàjọ yẹn àwọn abámi kó yẹn
ẹ̀rọ tó wá jẹ́ ọmọ iye tó jẹ́ ká lè tún tètè sanwó yín o. ọ̀dà. irú ọ̀rọ̀ wo ló ń bèèrè lọ́wọ́ mi yẹn? Of course you know I love you. mo fásitì kò sọ fún ẹ pé ọmọ àlè làwọn méjì èmi kọ́ ló bí wọn fún. kí ló sọ sí ṣó lè tún sí. of course mo mọ nǹkan tí mo ń sọ náà. tó bá yẹ pé òun dá òtún bóyá o ní issues pẹ̀lú ọ̀rọ̀ personality kan àbó ohun kankan tó jẹ́ kó wà paranoid of recent pé màmá ẹ̀ ní Nàìjíríà ìpè tọ̀ ta ni bàbá tẹ̀ bí mi fún wọn torí mi ò mọ̀ òun mọ́ táwọn ọmọ tèmi o wọ́n ní bàbá òun ò dẹ̀ kí n ṣọmọ àlè. kí ni kan náà má fi nǹkan tó ṣe díẹ̀ ní test láti university àṣírí ẹ ti tú gbogbo nǹkan tó ń bò ti tú. kí ni yóò kó ṣe gidi. mo ṣe ń wọ ẹ ó dà kí n lu ẹ pa ni màá dẹ̀ pa ẹ tán máa dúró tiẹ̀ mi kọ̀ láti ṣe wọn torí tiẹ̀. ó dẹ̀ máa ṣe wọ̀nyẹn náà ni. ọkọ̀ láti ṣe ọ máa ṣe ọ máa kú sẹ́wọ̀n ni kí ni mo ṣe jọ́ tó lọ náà dúró mo fẹ́ ṣògùn owó ni àbí ìyá máa já ìyẹ́ àbá abẹ́ mo fẹ́ ṣògùn owó mo mú kúta kan sẹ́kọ̀nà tí mo pé mo lé lórí ni abẹ́ màá gbówó rẹ̀ yìí òun á dúró pa síbẹ̀ wọ́n ṣé òun á kú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. ní okùn wákò ìwà yókùn wákùn ẹ̀hẹ́ ìwà ní okùn wákò àṣegbè kan mà sí o ìgàrí pọ́tì so ẹ̀ agbègbè kan mà sí o aláìgbọràn ń sáré kíjokíjo ló ń sáré ọmọdé tó búrò kò gbọ́wẹ́ òjò kọ́ ló gbére pa ìwà níyà kò wá kú ohun tó ń ṣe òdòdó ló máa bá. àwọn ọmọdé ń ṣeré wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n ń ṣeré wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dàpá sófin òfin ọba kí wọ́n lọ́wọ́ wá ń síbẹ̀. abẹ́ kò ní jẹ́ ní lọ́wọ́ tó ní ṣiṣẹ́ náà máa ṣe. ẹni abẹ́bẹ́ lọ́wọ́ ló jẹ̀bi. ìwà Rihannat ọmọ abilé.